Ẹ kúlé o gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi nílé. Mo kí wa kú àbọ̀ sí ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi ti ọ̀sẹ̀ yìí. Fún gbogbo àwa ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi tí à ń tẹ̀lé ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi gbogbogbò, àwa ìjọ tá ń tẹ̀lé ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi gbogbogbò, èyí tí gbogbo ayé ń lò bí ìjọ onítẹ̀bọmi káàkiri gbogbo àgbáyé. Mo kí a kú àbọ̀ sí ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi tọ̀sẹ̀ yìí. Lọ́sẹ̀ yìí ohun tá ń kẹ́kọ̀ọ́ lé lórí ni àwọn ẹ̀kọ́ ìdùnnú. Ẹ̀kọ́ ìdùnnú la máa kọ́ wa ní kọ́ ẹ̀kọ́ tí ó bà wá nú jẹ́. Orí ọ̀rọ̀ wa lọ́sẹ̀ yìí nìyẹn, àwọn ẹ̀kọ́ ìdùnnú. A sì ń lọ kẹ́kọ̀ọ́ nínú ìwé orin Dáfídì, orin ẹyọ kan ó dín ní 100, ẹsẹ̀ 350 sí 100 rẹ̀. Orin Dáfídì, orin ẹyọ kan ó dín ní 100, ẹsẹ̀ 350 sí ẹsẹ̀ 100. Ṣé Bíbélì yín wà lárọ̀ọ́wọ́tó yín? Ẹ ṣí ká jọjọ kà á. Mò ń kà látinú Bíbélì mímọ́ Yorùbá, èyí tó kà báyìí: ọwọ́ rẹ ló ti dá mi, tí o sì ṣe àwòrán mi. Fún mi lóye kí èmi kí ó lè kọ́ àṣẹ rẹ. Inú àwọn ẹni tó bẹ̀rù rẹ yóò dùn nígbà tí wọ́n bá rí mi, nítorí mo ti retí ní ọ̀rọ̀ rẹ. Olúwa, èmi mọ̀ pé òdodo nìdájọ́ rẹ, àti pé ní òtítọ́ nìwọ pọ́n mi lójú. Èmi bẹ̀ ọ́, jẹ́ kí ìṣeun àánú rẹ kí ó máa ṣe ìtùnú mi, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ sí ìránṣẹ́ rẹ. Jẹ́ kí ìrọ́nú àánú rẹ kó tọ̀ mí wá, kí èmi ó lè yè, nítorí òfin rẹ ni dídùn inú mi. Jẹ́ kí ojú kí ó ti agbéraga, nítorí tí wọ́n ń ṣe àrékérekè mi láì nídìí. Ṣùgbọ́n èmi ó máa ṣàṣàrò nínú ẹ̀kọ́ rẹ. Jẹ́ kí àwọn tí ó bẹ̀rù rẹ kí ó yí padà sí mi, àti àwọn tí ó mọ ẹ̀rí rẹ. Jẹ́ kí àyà mi kí ó pé ní ìlànà rẹ, kí ojú kó má ṣe tì mí. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Kí Olúwa kó bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí gbogbo wa. Àmín. Ẹsẹ̀ láti rántí wa. Ẹsẹ̀ àkọ́kàn wa fún ọ̀sẹ̀ yìí, ó ní ẹsẹ̀ 53 tẹ́kọ̀ọ́ wa ti bẹ̀rẹ̀ yẹn. Orin Dáfídì, orin ẹyọ kan ó dín ní 100, ẹsẹ̀ 350. Psalm 119 verse 73, ó ní ẹsẹ̀ láti rántí wa. Mo tún kà lẹ́ẹ̀mejì sí. Orin Dáfídì, orin ẹyọ kan ó dín ní 100, ẹsẹ̀ 350. Ó kà báyìí: ọwọ́ rẹ ni ó ti dá mi, tí o sì ṣe àwòrán mi. Fún mi lóye kí èmi kí ó lè kọ́ àṣẹ rẹ. Ọwọ́ rẹ ló ti dá mi, tí o sì ṣe àwòrán mi. Fún mi lóye kí èmi kí ó lè kọ́ àṣẹ rẹ. Ẹsẹ̀ láti rántí wa nù fún ọ̀sẹ̀ yìí. Olúwa ó fún gbogbo wa lóye láti kọ́ àṣẹ Ọlọ́run, láti kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Tí ẹ ò bá gbàgbé, orí ọ̀rọ̀ wa fún gbogbo oṣù keje yìí, òun ni ṣíṣe àfihàn ìrètí, ríru ìrètí sókè, níní ìrètí nínú àìnírètí. Èyí ló mú wa lọ sínú ẹ̀kọ́ àkọ́kọ́ nínú oṣù yìí, níbi tí a ti rí ẹlẹ́kún Jeremáyà tí ìṣubú Jerusalem sọ́wọ́ àwọn ará Bábílónì sojú rẹ̀ kòrókòró, torí bí wọ́n ṣe pa àwọn èèyàn Júdà, àwọn èèyàn rẹ̀ nípakúpa, torí bí wọ́n ṣe tiná bọ tẹ́ḿpìlì Jerusalem, ilé ìjọsìn wọn, torí bí wọ́n ṣe wó gbogbo di Jerusalem lulẹ̀, torí bí wọ́n ṣe kó gbogbo àwọn abarapá àtòmúrere gbogbo tí ń bẹ ní Jerusalem tí wọ́n kó lọ sí ilẹ̀ Bábílónì, torí bí wọ́n ṣe fi àwọn aláìlera yòókù sílẹ̀ nílùú wọn máa farajìyà ń bẹ̀, torí bí wọ́n ṣe sun àwọn ilé ńláńlá, àwọn ilé tó lórúkọ tó dùn wò, bí wọ́n ṣe sun wọ́n ná. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀,
síbẹ̀ ó sì tún ní ìrètí rẹ̀ sì sọjí nínú Ọlọ́run nínú àìnírètí. Lọ́sẹ̀ tó kọjá lọ tẹ́ ẹ̀ bá gbàgbé, akẹ́kọ̀ọ́ nípa bàbá àgbà kan, ẹni tó ti bá Ọlọ́run rìn tó sì bá Ọlọ́run ṣiṣẹ́ láti gba ìwé rẹ̀ wá, ṣùgbọ́n ń gbòdógbó tán téwú jáde lórí. Àwọn ọ̀tá rẹ̀ wá gbìmọ̀ pọ̀ báwọn gbẹ̀mí ẹ̀ nígbà tó wà lẹ́sẹ̀ kan ayé ọ̀run. Iye rẹ̀ sọ sí àwọn ohun gbogbo tọ́lọ́run ti ṣe, àwọn ogun gbogbo tọ́lọ́run ti ṣẹ́nú ayé rẹ̀ ṣáájú. Ó rántí wọn, ìrètí rẹ̀ sì sọjí padà. Nínú àìnírètí, ìrètí rẹ̀ sọjí. Ó ní èmi mọ̀ pé láti inú ọ̀gbun yìí ó tún mú mi gòkè padà. Láti inú ipò ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run yìí ó tún mú mi padà bọ̀ sípò iye. Ìrètí rẹ̀ sọjí. Lọ́sẹ̀ yìí àwọn tó ń lọ kọ́ nípa ọkùnrin kan. Ọkùnrin eléyìí kìí kúkú ṣe pé àwọn ọ̀tá gbógun tòun. Ẹ̀kọ́ yìí ṣàfihàn pé òun ni ó ṣàṣìṣe tó gbẹgba lọ́dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run nà lẹ́gba láti pàkíyèsí rẹ̀ sí àṣìṣe rẹ̀, àwọn kan wá fi ṣẹlẹ́yà, wọ́n fi ń ṣẹ̀sín láì ṣẹ̀ wọ́n, láì rò wọ́n. Ṣùgbọ́n nínú gbogbo ìlàkọjá rẹ̀ náà, ó fi ìgbẹ́kẹ̀lé rẹ̀ sínú ọ̀rọ̀ Ọlọ́run. Eléyìí ló mú tó fi ṣàṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí náà, ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí ó jáde láti inú ìwé orin Dáfídì, orin ìkọkàndínní ọgọ́fà. Ṣé ẹ rí orin Dáfídì orin ìkọkàndínní ọgọ́fà yẹn 119? A lè fi wé orin Dáfídì orin àkọ́kọ́ Psalm 1, tàbí orin Dáfídì orin ìkọkàndínlógún Psalm 19. Ṣé ẹ rí àwọn sáàmù mẹ́tẹ̀ẹ̀ta, àwọn orin àkọ́kọ́, orin ìkọkàndínlógún àti orin ìkọkàndínní ọgọ́fà yìí, àwọn orin mẹ́tẹ̀ẹ̀ta orin ìṣàṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n. Ṣùgbọ́n orin Dáfídì orin ìkọkàndínlọ́gọ́fà yìí kò sí méjì irú ẹ̀ nínú Bíbélì. Nínú gbogbo sáàmù tó wà nínú Bíbélì, òun ló gùn jù. Yàtọ̀ fẹ́yùn, nínú gbogbo orí Bíbélì láti Jẹ́nẹ́sísì dé Fihàn, òun lórí Bíbélì tó gùn jù. Nínú rẹ̀ wá rèé, onísáàmù yẹn 119, ó lo oríṣi ọ̀rọ̀ 10 láti tọ́ka sí Bíbélì, ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn ọ̀rọ̀ tó sì lò náà 10 òun nìwọ̀nyí. Ó lo ọ̀rọ̀, ó lo ẹ̀kọ́, ó lo ìdájọ́, ó lo òfin, ó lo ẹ̀rí, ó lo àṣẹ, ó lo ohùn, ó lo ọ̀nà, ó lo ìlànà, ó lo àwọn nǹkan 10 yìí láti tọ́ka sí Bíbélì mímọ́, ọ̀rọ̀ Ọlọ́run. Ṣé wá rí inú ẹsẹ̀ Bíbélì tá a ti ń kẹ́kọ̀ọ́ ìgangan, orin Dáfídì orin 119, ẹsẹ̀ 73 sí 100. Láàrin àwọn ẹsẹ̀ 73 sí 100 yẹn, oríṣi ọ̀rọ̀ 7 ló lò ńbẹ̀, ṣùgbọ́n méjèèje ó tọ́ka sí Bíbélì mímọ́, ọ̀rọ̀ Ọlọ́run. Nínú ẹsẹ̀ 73 ó lo ọ̀rọ̀ àṣẹ, Bíbélì ló fi tọ́ka sí. Nínú ẹsẹ̀ 64 ó lo ọ̀rọ̀, Bíbélì ló fi tọ́ka sí. Nínú ẹsẹ̀ 65 ó lo ìdájọ́, Bíbélì ló fi tọ́ka sí. Nínú ẹsẹ̀ 67 ó lo òfin, Bíbélì ló fi tọ́ka sí. Nínú ẹsẹ̀ 68 ó lo ẹ̀kọ́, Bíbélì ló fi tọ́ka sí. Nínú ẹsẹ̀ 69 ó lo ẹ̀rí, Bíbélì ló fi tọ́ka sí. Nínú ẹsẹ̀ 100 tá ti dánu dúró ní ọ̀sẹ̀ yìí, ó lo ìlànà, Bíbélì náà ló fi tọ́ka sí. Àwọn ọ̀rọ̀ méjèèje tó lò nínú abala ẹ̀kọ́ wa yìí nìyẹn. Ṣùgbọ́n kí ló mú onísáàmù yìí tó fi kọ sáàmù yìí níbi tá a ti ń kẹ́kọ̀ọ́ lọ́sẹ̀ yìí? A rí àṣírí rẹ̀ nínú ẹsẹ̀ 150 tàbí 150 níbẹ̀ ló ti sọ fún wa pé Olúwa, èmi mọ̀ pé òdodo ńdájọ́ rẹ̀ àti pé ní òtítọ́ nìwọ pọ́n mi lójú. Èyí ń fi hàn wá wípé ó wà nù ìpọ́njú, ńlá ìpọ́njú kọjá. Ìpọ́njú tí sì ńlá kọjá yìí látọ̀dọ̀ Ọlọ́run ni,
ìdájọ́ látọ̀dọ̀ Ọlọ́run ni nítorí pé ó ṣe àṣìṣe kan tí ó ṣàlàyé rẹ̀ fún wa. Ṣùgbọ́n gbà pẹ̀lú Ọlọ́run wípé ìdájọ́ yìí, ìdájọ́ Ọlọ́run, ìdájọ́ òdodo ni. Ó gbà pé ìpọ́njú tó ń là kọjá nínú òjólótìtọ́ Ọlọ́run lòun fi ń la ìpọ́njú yìí kọjá. Ṣùgbọ́n tó wá yanilẹ́nu ni pé bó ṣe ń wá ń la ìpọ́njú yìí kọjá, àwọn kan sì ń fi ṣẹlẹ́yà láì nídìí, láì ṣẹ̀wọ́n, láì rò wọ́n. Inú wọn dùn sí ìlàkọjá rẹ̀ tí ń pa lómijé. Ìdí nìyí tó fi gbàdúrà lòdì sí wọn nínú ẹsẹ̀ ẹyọ 280 ìwé yẹn, níbi tó ti gbàdúrà pé 78 jẹ́ kí ojú kó ti agbéraga, nítorí wọ́n ń ṣe àrékérekè sí mi láì nídìí. Wọ́n ń fi mí ṣẹlẹ́yà nínú ìlàkọjá mi láì jẹ́ pé mo ṣẹ̀ wọ́n, láì jẹ́ pé mo rò wọ́n. Síbẹ̀ o, èmi ó mọ ṣàṣàrò nínú ọ̀rọ̀ rẹ̀, láì wá ní fi ṣe ìlàkọjá rẹ̀ yìí, láì ní fi ṣe ìpọ́njú rẹ̀ yìí, láì ní fi ṣe àwọn tí ń ṣàrékérekè sí láì nídìí yìí. Ìrètí rẹ̀ sọjí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Eléyìí la rí nínú ẹsẹ̀ 480 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ níbi tó ti wí pé inú àwọn tó bẹ̀rù rẹ yóò dùn nígbà tí wọ́n bá rí mi, nítorí mo ti retí ní ọ̀rọ̀ rẹ. Ìyẹn ni pé ó fi gbẹ́kẹ̀lé ìmúpadàbọ̀sípò rẹ̀, ìràpadà rẹ̀, ó fi sínú ọ̀rọ̀ Ọlọ́run tí ó dúró títí láé tí kì í yẹ̀. Èèyàn a máa sọ̀rọ̀ kó yẹ̀, ṣùgbọ́n Ọlọ́run bó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní rí. Ọ̀rọ̀ Ọlọ́run ò yẹ̀ rí, kò sì lè yẹ̀. Eléyìí ni ó mú wa lọ sí àwọn abala ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí. A sì dì wọ́n légbìnrín lábala méjì. Abala àkọ́kọ́ rẹ̀ òun la pè ní ìṣòdodo òfin Ọlọ́run, ìjólódodo òfin Ọlọ́run, ìṣòdodo òfin Ọlọ́run, the righteousness of the law of God. Ìyẹn ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ 350 sí ẹsẹ̀ 550, verses 73 to 75 of Psalm 119. Tí Bíbélì yín bá wà lọ́wọ́ yín, ẹ jẹ́ á tún jọ kà á lẹ́ẹ̀kan sí. Ìwé mímọ́ ní ọwọ́ rẹ ló ti dá mi, tí o sì ṣe àwòrán mi. Fún mi lóye kí èmi kí ó lè kọ́ àṣẹ rẹ. Inú àwọn tó bẹ̀rù rẹ ó dùn nígbà tí wọ́n bá rí mi, nítorí mo ti retí ní ọ̀rọ̀ rẹ. Olúwa, èmi mọ̀ pé òdodo nìdájọ́ rẹ, àti pé ní òtítọ́ ni ìwọ pọ́n mi ní ojú. Nínú ẹsẹ̀ àkọ́kọ́ tí ó jẹ́ ẹsẹ̀ ẹ̀kọ́ wa fún ọ̀sẹ̀ yìí, onísáàmù yìí ọmọ Ọlọ́run lọ́lọ́run. Ó mọ̀ ní orísun ìwásáyé rẹ̀, ó mọ̀ ní orísun ìwàláyé rẹ̀, ó mọ̀ ní orísun ìwàláàyè rẹ̀. Ìdí nìyẹn nínú gbólóhùn àkọ́kọ́ tó ní Olúwa, ọwọ́ rẹ ló dá mi, tó sì ṣe mí ní àwòrán rẹ. Ọwọ́ rẹ ló dá mi, tó sì ṣe mí ní àwòrán rẹ. Lẹ́yìn èyí ló wá béèrè, tó lẹ́yìn tó gba Ọlọ́run lọ́lọ́run tó sì mọ̀ ní orísun ìwàláyé àti ìwàláàyè rẹ̀, ó wá béèrè fún nǹkan mẹ́ta lọ́wọ́ Ọlọ́run. Ó béèrè fún nǹkan mẹ́ta, 3 things lọ́wọ́ Ọlọ́run. Kí ni nǹkan àkọ́kọ́? Ó béèrè fún pé kí Ọlọ́run nínú àánú rẹ̀ kó fún òun ní òye kí òun lè kọ́ àṣẹ rẹ̀. Nínú ẹsẹ̀ 450 yẹn, ó ní fún mi ní òye kí èmi kí ó lè kọ́ àṣẹ rẹ̀. Ẹ má gbàgbé o, mo ní onísáàmù yìí lo ọ̀rọ̀ 10 láti tọ́ka sí Bíbélì mímọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀kan náà ọ̀rọ̀ tó lò ńlá rí nínú ẹsẹ̀ 450 yìí, àṣẹ rẹ̀. Ìyẹn ni pé fún mi ní òye kí èmi kí ó lè kọ́ ọ̀rọ̀ rẹ, kí n lè kẹ́kọ̀ọ́ nínú Bíbélì. Èé ṣe tó fẹ́ kẹ́kọ̀ọ́ nínú Bíbélì? Ìbéèrè rẹ̀ kejì ó fàṣírí rẹ̀ hàn wá. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ̀yin ẹ wo ẹsẹ̀ 450 ìwé òun. Ó béèrè fún nǹkan kejì. Nǹkan kejì
ó ní àyípadà rere kó báyé rẹ̀ tí ó mọ mínú àwọn tó bẹ̀rù Ọlọ́run dùn. Ó béèrè fún àyípadà rere kó bá ayé òun nípa kíkẹ́kọ̀ọ́ nú ọ̀rọ̀ Ọlọ́run tí ó múnú àwọn tó bẹ̀rù Ọlọ́run dùn. Ṣé bẹ́ẹ̀lì yín wà lọ́wọ́ yín? Ẹ wo ẹsẹ̀ 64 yẹn, ó ní inú àwọn tó bẹ̀rù rẹ̀ ó dùn nígbà tí wọ́n bá rí mi, nítorí inú ọ̀rọ̀ rẹ ni mo fi ìrètí mi sí. Ẹ má gbàgbé ó ti gba pàṣán lọ́dọ̀ Ọlọ́run, ṣùgbọ́n nígbà tí ń kẹ́kọ̀ọ́ nú ọ̀rọ̀ Ọlọ́run, ó ń retí pé ọ̀rọ̀ Ọlọ́run yóò yí ayé òun padà. Ayé òun ó wá jẹ́ ìdùnnú fún àwọn tí wọ́n bẹ̀rù Ọlọ́run. Àwọn tí wọ́n bẹ̀rù Ọlọ́run ń bẹ̀ yẹn ò túmọ̀ sí àwọn tí ń sá kiri tí ń sojo. Ìbẹ̀rù Ọlọ́run ń bẹ̀ yẹn ò túmọ̀ sí ìsá kíjokíjo káàkiri. Ìbẹ̀rù Ọlọ́run ó tún bẹ̀ yẹn túmọ̀ sí àwọn tí fọlá fún Ọlọ́run, àwọn tí ń bọ̀wọ̀ fún Ọlọ́run, àwọn tí ń ṣèfẹ́ Ọlọ́run. Inú wọn ó dùn nígbà tí wọ́n bá rí àyípadà tó dé bá mi nípa níní òye ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ̀. Eléyìí la wá ti rí ìbùkún àkọ́kọ́ tí máa dé bá èèyàn téèyàn bá kẹ́kọ̀ọ́ nú ọ̀rọ̀ Ọlọ́run. Ìbùkún náà sì ni pé ọ̀rọ̀ Ọlọ́run a máa yí ayé èèyàn padà láti wà ní ìbámu pẹ̀lú ìfẹ́ Ọlọ́run. Agbára èèyàn kankan ò lè yí èèyàn kejì ẹ̀ padà. Ọkọ ò lè yí ìyàwó ẹ̀ padà, ìyàwó ò lè yí ọkọ padà, bàbá ò lè yí ọmọ padà, ọmọ ò lè yí bàbá padà. Ọ̀rọ̀ Ọlọ́run nìkan ló lè yí wa padà. Ìbùkún àkọ́kọ́ téèyàn ń jẹ téèyàn bá ń kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run nu, téèyàn sì ń fi àwọn ọ̀rọ̀ yẹn sínú ìṣe, ayé rẹ̀ ó máa yí padà. Àwọn ẹni tí wọ́n bá sì ní ọ̀wọ̀, ẹ̀rù, ìpayà fọ́lọ́run, inú wọn máa dùn nígbà tí wọ́n bá ń rí àyípadà rere yẹn tí ń bá ayé ènìyàn. Ohun tí onísáàmù yìí ń sọ̀rọ̀ nípa rẹ̀ tí sì ń bẹ Ọlọ́run fún nù. Nǹkan kẹta tó béèrè fún ní ẹsẹ̀ tó gbẹ̀yìn abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa yìí, òun náà ni wípé ó ń béèrè ní ọwọ́ Ọlọ́run wípé kí Olúwa nínú àánú rẹ̀ kí ó ran òun lọ́wọ́ kó tún ayé òun ṣe. Ẹ bá wo ẹsẹ̀ tó gbẹ̀yìn abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa yìí yẹn, ẹsẹ̀ 65, ó ní Olúwa, èmi mọ̀ pé òdodo ni ìdájọ́ rẹ àti pé ní òtítọ́ ni ìwọ pọ́n mi lójú. Ntẹ́sẹ̀ yẹn ń sọ, onísáàmù ń fìdí rẹ̀ múlẹ̀ wípé ìbáwí Ọlọ́run kìí ṣe láti pa wá run bí ò ṣe láti fún wa ní pàṣán ká lè ṣàtúnṣe sáyé wa. Ó sì gbà pẹ̀lú Ọlọ́run pé ìpọ́njú tó dé bá òun nítorí ìlàkọjá òun, nítorí àìgbọ́rọ̀ òun, nínú òtítọ́ Ọlọ́run ló ti jáde wá. Ó mọ àṣìṣe rẹ̀ láṣìṣe. Sáà bàbá wa ńlẹ̀ Yorùbá sì ní bẹ́lẹ́ṣẹ̀ bá mẹ̀ṣẹ̀ rẹ̀ lẹ́ṣẹ̀ kò ní pẹ́ níwájú adájọ́. Tó bá wá rí bẹ́ẹ̀, ìyẹn tó ń fi hàn wá wípé ọ̀rọ̀ Ọlọ́run ó jáde láti inú ìfẹ́ Ọlọ́run sí wa. Ọ̀rọ̀ Ọlọ́run wà láti máa tọ́ ipa ọ̀nà wa ká má bàa jìn sí kòtò. Ìdí nìyẹn ṣáájú ẹsẹ̀ tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí nínú ẹsẹ̀ 11, ìwé onísáàmù yìí gangan Psalm 119 ló fi gbàdúrà pé ọ̀rọ̀ rẹ lèmi pamọ́ lókàn àyà mi kí n má bàa ṣẹ̀ sí ọ. Ọ̀rọ̀ Ọlọ́run ní máa ń ranni lọ́wọ́ tí kì í jẹ́ kéèyàn ó sì ṣẹ̀gbé, kéèyàn ṣẹ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run, kéèyàn ṣọ̀sọ́ Ọlọ́run. Ní ìrántí èyí ló wá fi fìgbẹ́kẹ̀lé rẹ̀ sínú Ọlọ́run tí a kíyèsí lẹ́ẹ̀kan nínú ẹsẹ̀ 450 yẹn, níbi tó ti ní mo fi ìrètí mi sínú ọ̀rọ̀ rẹ. Mo fi ìrètí mi sínú ọ̀rọ̀ rẹ. So ní ìkádìí abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa yìí, a lè rí nǹkan 4 pàtó gbáǹkọ́gbè èyí tí ó jẹ́ ẹ̀bùn tí à ń rí gbà nínú kíkẹ́kọ̀ọ́, sísàṣàrò àti fífi ọ̀rọ̀ Ọlọ́run nínú ìṣe, ká fi sínú ìṣe. Nǹkan àkọ́kọ́, ó yí ayé ẹni padà. Nǹkan kejì, ó máa ń tọ́ ń tọ́ bá wọ́ nínú ayé èèyàn, nínú àjọṣepọ̀ èèyàn, ní àárín àwọn èèyàn. Nǹkan kẹta, ó máa ń dáàbò bò yàn
ó sì máa ń tọ̀yàn kéèjéyàn ó sì ṣẹ̀gbé. It guards and guides. Nǹkan ẹlẹ́ẹ̀kẹrin, a sì máa múni padà bọ̀ sípò sínú ìfẹ́ Ọlọ́run. Káti ẹ̀ pé èèyàn ti sáko lọ, ọ̀rọ̀ Ọlọ́run a máa pèèyàn padà, a sì máa múyàn padà bọ̀ sí ipò nínú ìfẹ́ Ọlọ́run. Tó bá wá rí bẹ́ẹ̀, ìwọ olùgbọ́ mi, mú ìdúró rẹ láti òní lọ láti máa ka ọ̀rọ̀ Ọlọ́run, kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run, ṣàṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run, gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, fi ọ̀rọ̀ Ọlọ́run sínú ìṣe, kí o sì tún fi bùkún àwọn ẹlòmíràn, sọ fún àwọn ẹlòmíràn, pín pẹ̀lú àwọn ẹlòmíràn. Torí pé fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe orísun àṣẹ rẹ. Ohun tó gbàgbọ́ jẹ́ tó jáde láti inú ọ̀rọ̀ Ọlọ́run. Ìṣe rẹ jẹ́ kó jẹ́ tó wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Ìdí nìyẹn tí ìjọ onítẹ̀bọmi káàkiri gbogbo àgbáyé tí wọ́n fi gbà wípé ọ̀rọ̀ Ọlọ́run ni orísun àṣẹ fún ìgbàgbọ́ wa àti ìṣe wa gbogbo. Tí a bá fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe atọ́nà ohun tá a gbàgbọ́ àti atọ́nà ohun gbogbo tá à ń ṣe, yóò lè wà ní ìbámu pẹ̀lú ìfẹ́ Ọlọ́run. Níbi tí abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa yìí tó ti tẹnubodò tó mú mi nìyẹn, tí ó sì ń sún wa sí abala kejì ẹ̀kọ́ yìí, èyí tí a pè àpèlé rẹ̀ ní àwọn ẹ̀bẹ̀ onísáàmù, àwọn ìjírẹ̀bẹ̀ onísáàmù, èyí táwọn olóyìnbó pè ní the psalmist request, àwọn ẹ̀bẹ̀ ìjírẹ̀bẹ̀ onísáàmù. Ìyẹn sì ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ 480 sí 100 sáàmù tá a ti ń kẹ́kọ̀ọ́ yẹn. Orin Dáfídì, orin 119 ṣoṣo, 119, 76 to 80. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ àtúnjọ tún kà lẹ́ẹ̀kan sí. Psalm 119, 76 to 80. Orin Dáfídì, orin 119, ẹsẹ̀ 480 sí 100 rẹ̀. Ó kà báyìí: èmi bẹ̀ ọ́, jẹ́ kí ìṣeun àánú rẹ kí ó máa ṣe ìtùnú mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ sí ìránṣẹ́ rẹ. Jẹ́ kí ìrọ́nú àánú rẹ kí ó tọ̀ mí wá, kí èmi ó lè yè. Nítorí òfin rẹ ni dídùn inú mi. Jẹ́ kí ojú kí ó ti agbéraga, nítorí tí wọ́n ń ṣe àrékérekè mi láì nídìí. Ṣùgbọ́n èmi ó máa ṣàṣàrò nínú ẹ̀kọ́ rẹ. Jẹ́ kí àwọn tí ó bẹ̀rù rẹ kí ó yí padà sí mi, àti àwọn tí ó mọ ẹ̀rí rẹ. Jẹ́ kí àyà mi kí ó pé ní ìlànà rẹ, kí ojú kí ó má ṣe tì mí. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Kí Olúwa bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa. Lẹ́yìn tí onísáàmù yìí tí ìrètí rẹ̀ ti sọjí nípa ọ̀rọ̀ Ọlọ́run Bíbélì, tó sì ti fi ìgbẹ́kẹ̀lé rẹ̀ sínú ọ̀rọ̀ Ọlọ́run nínú abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa, ohun tó wá ṣe lábala kejì yìí ni pé ó jírẹ̀bẹ̀. Ó bẹ̀ Ọlọ́run fún àwọn nǹkan 5. Ó bẹ̀ Ọlọ́run fún àwọn nǹkan mélòó? 5. Kí ni nǹkan àkọ́kọ́ tó béèrè fún? Nǹkan àkọ́kọ́ tó béèrè fún ló wà nínú ẹsẹ̀ 480 yẹn. Ohun tó béèrè fún ni ìṣeun àánú Ọlọ́run kó tu òun nínú. Ẹsẹ̀ 480 yẹn ó ní, èmi bẹ̀ ọ́ Olúwa, jẹ́ kí ìṣeun àánú rẹ kí ó máa ṣe ìtùnú mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ sí ìránṣẹ́ rẹ. Kí ni ìṣeun àánú Ọlọ́run? Ìṣeun àánú Ọlọ́run ni ìfẹ́ Ọlọ́run tí kì í yẹ̀ láé. Torí náà tó ń béèrè fún ìbéèrè rẹ àkọ́kọ́ ni, Olúwa, jẹ́ kí ìfẹ́ rẹ àìlópin, jẹ́ kí ìfẹ́ rẹ tí kì í yẹ̀ kó jẹ́ ìtùnú fún mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ sí ìránṣẹ́ rẹ. Ìyẹn ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ tí àwọn ìránṣẹ́ rẹ kọ nínú Bíbélì, gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí. Ìyún ni pé àdúrà rẹ àkọ́kọ́ yìí, ìjírẹ̀bẹ̀ rẹ àkọ́kọ́ rí, ó gbára lé ọ̀rọ̀ Ọlọ́run. Olúwa, jẹ́ kí ìṣeun ìfẹ́ rẹ nínú làkọjá mi yìí, bó tiẹ̀ jẹ́ pé lóòtítọ́ ló fi pàṣán báwí rẹ bá mi wí, jẹ́ kí ìfẹ́ rẹ tí kì í yẹ̀ kó jẹ́ ìtùnú fún mi. Kì í ṣe kìkì eyín nìkan. Ìfẹ́ Ọlọ́run tí kì í yẹ̀ yìí, ohun tó jinlẹ̀ ni.
torí pé kò sóhunkóhun tá a lè fi wé ìfẹ́ Ọlọ́run nínú ayé. Ìfẹ́ Ọlọ́run jìn ju ohunkóhun lọ. Ìfẹ́ Ọlọ́run ga ju ohunkóhun lọ. Ìdí sì nìyẹn tí Paul àpọ́sítélì ńgbà tí ń kọ lẹ́tà sáwọn ará Róòmù orí 5 ẹsẹ̀ 8 tó fi sọ ńbẹ̀ wípé ṣùgbọ́n Olúwa fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀ Kristi kú fún wa. Nígbà jẹ́ lẹ́ṣẹ̀ Kristi kú fún wa. Ìfẹ́ Ọlọ́run jinlẹ̀. Ìyẹn ló mú àwọn olórin kan lóyìnbó tí wọ́n fi kọrin pé Jesus love is very wonderful. Jesus love is very wonderful. Jesus love is very wonderful. Oh, wonderful love. He's so high, you can never get over it. He's so deep, you can never get under it. He's so wide, you can never get around it. Oh, wonderful love. Ìfẹ́ Jésù ó ga, ó lè ga jùlọ. Ó jinlẹ̀, ó lè débẹ̀. Ó sì fẹ̀, kò sẹ́ni tí ò kó mọ́ra. Ìfẹ́ tó yani lẹ́nu ni. Ìfẹ́ Ọlọ́run kò láfiwé. Ìdí nìyí tó ní Sáàmù fi ní Olúwa jẹ́ kí ìfẹ́ rẹ àìlópin, ìfẹ́ rẹ tí kìí jáni kulẹ̀ sáàmọ jẹ́ orísun ìtùnú mi lọ nínú ìlàkọjá yìí. Lọ́nà kejì, kí ló tún béèrè fún? Ó bẹ̀bẹ̀ fún ìrọ́nú àánú Ọlọ́run pé kó tọ òun wá kóun lè yè. Inú ẹsẹ̀ 380 ìwé hùn, Psalm 119:77, jẹ́ kí ìrọ́nú àánú rẹ kó tọ̀ mí wá, kí èmi kí ó lè yè nítorí òfin rẹ nínú dídùn mi. Òfin rẹ ni dídùn inú mi. Ó ń béèrè fún ìrọ́nú àánú Ọlọ́run pé kó tọ̀ òun wá kóun lè yè. Ìyẹn ó fi hàn wá wípé onísáàmù yìí lákòókò tí ń ṣàṣàrónú ọ̀rọ̀ Ọlọ́run, tí ń fìgbẹ́kẹ̀lé rẹ̀ sínú ọ̀rọ̀ Ọlọ́run, ó wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. Ṣùgbọ́n ń béèrè pé kí Ọlọ́run kó fi ìrọ́nú àánú rẹ̀. Ní bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn mo sì túmọ̀ tá à ń pè láàánú Ọlọ́run fún wa. Àánú Ọlọ́run ó ní in tó mú Ọlọ́run tí òjì ó fi ń tá a lẹ́tọ̀ọ́ sí kó fi fún wa. Abala kejì rẹ̀ lórí ọ̀fẹ́. Orí ọ̀fẹ́ Ọlọ́run òun ló jẹ́ ó fún wa ní tí a ò lẹ́tọ̀ọ́ sí. Ìwé mímọ́ sì fìdí eléyìí múlẹ̀ nínú ẹsẹ̀ ìkejì-ó-dín-ní-ọgọ́rin ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ hùn. Nínú ẹsẹ̀ ìkẹta-ó-dín-ní-ọgọ́rin tí a ti ń kẹ́kọ̀ọ́ yẹn, jẹ́ kí ìrọ́nú àánú rẹ kó tọ̀ mí wá kémi ó lè yè, kí n lè yè. Tẹ́ ẹ̀ bá sì gbàgbé, Paul àpọ́sítélì ńgbà tí ń kọ lẹ́tà rẹ̀ sí àwọn ará Róòmù nínú orí 6 ẹsẹ̀ 3:20, ó ní ikú ni èrè ẹ̀ṣẹ̀. Ikú ni èrè ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run ó ní ìyè àìnípẹ̀kun nínú Jésù. Àánú Ọlọ́run ni ó jẹ́ ó fún wa ní ikú. Oore ọ̀fẹ́ rẹ̀ ló jẹ́ ó fún wa ní ìyè àìnípẹ̀kun. Onísáàmù wá ń béèrè pé Olúwa jẹ́ kí n rí ìrọ́nú àánú rẹ̀, kí n lè yè, kí n má kú sínú ẹ̀ṣẹ̀. Nǹkan ẹlẹ́ẹ̀kejì tó béèrè fún un. Nǹkan ẹlẹ́ẹ̀kẹta tó béèrè fún ó ní pé ó gbàdúrà pé kí Olúwa kó fi àwọn tí ń fi òun ṣẹ̀sín kó fi ṣẹ̀sín. Ẹ bá wo ẹsẹ̀ 2:80 ìwé yẹn, ó ní jẹ́ kí ojú kí ó ti agbéraga, nítorí wọ́n ń ṣe àrékérekè sí mi láì nídìí. Mo sọ fún wa lẹ́ẹ̀kan, mo ní nígbà tí pàṣán ìbáwí Ọlọ́run bọ́ sí lára, tí ń la ìpọ́njú kọjá, àwọn kan sì fi ń ṣẹlẹ́yà, àwọn kan wọ́n fi ń yọ sùtú ètè, wọ́n yọ sùtú èsè sí. Ló wá gbàdúrà kó Olúwa ó dojú tì wọ́n, torí pé wọ́n ń ṣe yìí láì nídìí ni. Òun ọ̀sẹ̀ wọn, òun ọ̀rẹ́ wọn, òun òrò wọn.
ṣùgbọ́n béèrè tá a béèrè ni pé ǹjọ́ yẹ kí ọmọlẹ́yìn Kristi gbàrú àdúrà yìí kó gbàdúrà òdì sí àwọn ọ̀tá rẹ̀ bó ní sáàmù yìí ṣe. A sì sọ̀rọ̀ tó pọ̀ lórí eléyìí lọ́sẹ̀ tó kọjá tẹ́ ẹ bá gbàgbé. A sì fi ìdí rẹ̀ múlẹ̀ fún wa wípé ọmọ ẹ̀yìn Mósè làwọn onísáàmù. Ẹ̀kọ́ Mósè sì ni pé ojú fún ojú, eyín fún eyín, etí fún etí, ọwọ́ fún ọwọ́, ẹsẹ̀ fún ẹsẹ̀. Ṣùgbọ́n Jésù fi yẹn kọ́ wa. Ó ní ẹ̀yin ti gbọ́ bí a ti kọ́ ọ pé ṣùgbọ́n èmi wí fún yín pé kí ni? Bébí máa ń pa ọ̀tá rẹ̀ ìwọ fún un lóúnjẹ. Ẹ̀yin gbọ́ bá a ti kọ́ pé fẹ́ràn àwọn tó fẹ́ ọ, kórìíra àwọn tó kórìíra rẹ, ṣùgbọ́n èmi fẹ́ fún yín pé ẹ fẹ́ àwọn ọ̀tá yín. Ẹ súre fáwọn tí ń fi yín ré. Nípa bẹ́ẹ̀ ẹ̀yin ó fi hàn wípé ọmọ Ọlọ́run lẹ̀yin ṣe lóòótọ́, torí Ọlọ́run bàbá yín tó bá rọ̀jò sórí ẹni ire àtẹni burú ni ó rọ̀ sí. Tó bá sì rànrùn lórí ẹni ire àtẹni búburú ni ó rọ̀ sí. Tẹ́yin bá ń ṣe báwọn yòókù tí ń ṣe ọpẹ́ kílẹ̀ ní. Àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá tí wọn ò sì mọ Bíbélì wọn lẹ́ni ọba bí ni làájọ bọ́mọ ọba jọ ṣòkòtò yọjọ kìtìpá, ọmọ tí ọjọ ṣòkòtò tí ọjọ kìtìpá ó lóko tá ń pè ńlẹ̀ Yorùbá ó kọ́ wo ni. Ìbẹ́yìn náà mọ̀ ọmọ àlè ní. Má ṣe jẹ́ ọmọ àlè lẹ́yìn Kristi. Tó bá jẹ́ ọmọ ẹ̀yìn Kristi ní ọ lóòótọ́, ẹ̀kọ́ Jésù ni kó fi sínú ṣe. Jésù ò sì fi kọ́ni nìkan gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé rẹ̀ fún wa níjẹjọ, ó fi sínú ṣe ń gbò lórí igi àgbélébù. Àtọ́kàn má gbélébù àdúrà tó gbà fún wọn ní pé bàbá dáríjì wọn torí wọn ò mọ tí wọ́n ń ṣe. Ẹ̀yàn lónìí bọ́ọ̀bà jọmọ ẹ̀yìn Jésù jọmọ ẹ̀yìn Jésù, bọ́ọ̀bà sì jọmọ ẹ̀yìn Mósè jẹ́ ẹnu kọ́ parí síbi tí Mósè parí sí ni, ó kúkú mọ bí Mósè parí sí, mo lọ parí sí, kò délẹ̀ lérí. Ṣùgbọ́n ẹ̀bẹ̀ mi fún ọ ni pé jẹ́ ọmọlẹ́yìn Kristi, yé máa gbàdúrà òdì sáwọn ọ̀tá rẹ̀. So o lè ṣẹ́gun wọn lẹ́yìn Ọlọ́run ni. Tí Ọlọ́run bá wá sọ fún wọn pé tèmi lẹ̀sìn mi ó gbẹ̀san, kí wọ́n á ń tiẹ̀. Tó fìjà fọ́lọ́run dà kọ́ fọ́ lẹ́rán. Àwọn bàbá wa tí ọmọ bẹ́ẹ̀lì wọn gbígbà fìjà fọ́lọ́run dà fọwọ́ lẹ́rán. Àwọn bàbá wa tí ọmọ bẹ́ẹ̀lì wọn ní bí ayé máa ń léjò sí ọ, ìwọ máa lékun sí wọn. Wọn ò mọ Bíbélì o tí wọ́n fi ń sọ àwọn gbólóhùn yẹn. Ẹni tó bá ní làákàyè yóò sì tẹ̀lé wọn torí pé nínú rẹ̀ lágbára àti ìṣẹ́gun wà. Ohun kan ẹlẹ́ẹ̀kẹrin tó ní Sáàmù yìí gbàdúrà fún òun ni wípé ó gbàdúrà pé kó máa wà nínú àwùjọ àwọn tí ó bẹ̀rù Ọlọ́run. Ó gbàdúrà kó máa wà nínú àwùjọ àwọn tí ń fi ọ̀rọ̀ Ọlọ́run sínú ṣe. Ó gbàdúrà kó wà ní àwùjọ àwọn tí òye ọ̀rọ̀ Ọlọ́run yé. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ wo ẹsẹ̀ 180 tá a ti ń kẹ́kọ̀ọ́ ọ̀hún. Ó ní jẹ́ kí àwọn tí ó bẹ̀rù rẹ kó yí padà sí mi, àti àwọn tí ó ti mọ ẹ̀rí rẹ. Ẹ má gbàgbé o, nínú àwọn ọ̀rọ̀ tí mo lò tọ́ka sí ọ̀rọ̀ Ọlọ́run tí í ṣe Bíbélì, òun ni ẹ̀rí wà. Jẹ́ kí àwọn tó mọ ẹ̀rí rẹ, ìyẹn ò ní pé àwọn tó mọ Bíbélì, jẹ́ kí mọ jẹ́ alábàárìn mi. Jẹ́ wọn ó yí padà sí mi. Jẹ́ kí a jọ máa ṣàṣepọ̀. Ṣé bẹ́ẹ̀ bá sì gbàgbé àwọn olóyìnbó ní àwọn ẹyẹ tí ìyẹ́ wọn bá jọra wọn ni a máa rìn pọ̀. Birds of the same feather flock together. Àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá, àmì Bíbélì náà sọ fún wa nínú ìwé Òwe orí 1:30 ẹsẹ̀ 17, Proverbs 27:17. Ó ní irin ni máa pọ́nrin, arákùnrin a sì pọ́n arákùnrin rẹ̀. Torí náà àwọn olóyìnbó wá tó fi ọba lé, wọ́n ní fi ọ̀rẹ́ rẹ hàn mí, èmi ó sì sọ̀rọ̀ ẹni tó jẹ́ fún mi. Show me your friend and I will tell you the person you are. Ta lọ̀rẹ́ rẹ? Àwọn wo la bá bárìn rẹ? Tó bá jẹ́ pé lóòótọ́ ọmọlẹ́yìn Kristi ni ọ́, àwọn ọmọlẹ́yìn Kristi ni ọjà lábàárìn àtàlábàásọ rẹ. Onísáàmù gbàdúrà, Olúwa jẹ́ kí n máa wà ní àwùjọ àwọn tó páyà rẹ, àwọn tó yí ọ̀rọ̀ rẹ yé, àwọn tí ń fọ̀rọ̀ rẹ sínú ìṣe. Àdúrà tó gbàgbẹ̀yìn tí í sì ṣe ẹsẹ̀ Bíbélì tó gbẹ̀yìn nínú ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí, òun náà ni pé ó gbàdúrà wípé kí òun fi gbogbo àyà pípé tẹ̀lé ìlànà Ọlọ́run. Ó béèrè, Olúwa ràn mí lọ́wọ́,
kí n lè fi tọkàntọkàn mi, tagbára mi, tòyetòye mi tẹ̀lé ìlànà rẹ. Ẹsẹ̀ 80 ó ní, jẹ́ kí àyà mi kí ó pé ní ìlànà rẹ, kójú ó má ṣe tì mí. Jẹ́ kí àyà mi kó pé nínú ìlànà rẹ, kójú ó má ṣe tì mí. Kí ni ìyẹn túmọ̀ sí? Ohun tí ìyẹn túmọ̀ sí ni pé Olúwa ràn mí lọ́wọ́ kí n lè máa tẹ̀lé ọ̀rọ̀ rẹ nínú ìwé mímọ́ tọkàntọkàn. Kí n má máa gbégbé ayé méjì. Ọ̀tọ̀ ni táwọn tí mo jẹ́ ní gbangba, ọ̀tọ̀ ni tí mo jẹ́ ń kọ̀rọ̀. Mọ́kànjẹ́ máa sọ̀rọ̀ rẹ tàbí kọ́ni lọ́rọ̀ rẹ nìkan. Ràn mí lọ́wọ́ kí n lè máa fọ̀rọ̀ rẹ sínú ìṣe. Ràn mí lọ́wọ́ kí n lè jẹ́ olùṣe ọ̀rọ̀ rẹ tọkàntọkàn, tó fi jẹ́ pé èrò mi, ọ̀rọ̀ ẹnu mi, ìṣe mi, gbogbo ẹ̀ lápapọ̀ yóò wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ rẹ. Àdúrà tó gbà kan nìyẹn. Bàdúrà kan bá sì wà tá a nílò lónìí, ojúlówó àdúrà tá a nílò nù. Àwọn ẹ̀bẹ̀ 5 tí onísáàmù béèrè yìí lọ́wọ́ Ọlọ́run ní abala tó gbẹ̀yìn ẹ̀kọ́ wa ti ọ̀sẹ̀ yìí, gbogbo àwọn ẹ̀bẹ̀ 5 yìí ló sì gbára lé ọ̀rọ̀ Ọlọ́run. Nínú ọ̀rọ̀ Ọlọ́run ló ti jáde, nínú ọ̀rọ̀ Ọlọ́run ló fìrètí rẹ̀ sí, nínú ọ̀rọ̀ Ọlọ́run Bíbélì òun náà ló sì gbámú tó sì gbé àwọn ìjírẹ̀bẹ̀ ilé lórí, pẹ̀lú ìgbẹ́kẹ̀lé wípé bóun ti ń wí ni ó rí, toró wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Níbi tí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí tí ó ti tẹnubodò tó ti mú mi nìyẹn. Ṣùgbọ́n ká tó máa lọ, ẹ jẹ́ kí n ṣàtẹnumọ́ kókó bíi 2 àbí 3 tí a nílò láti dìmú dáradára bí a ti ń lọ nínú ìrìn àjò ìgbàgbọ́ wa síwájú àti síwájú sí. Àkọ́kọ́ tí mo sì fẹ́ tẹnumọ́ òun ni wípé mú ọ̀rọ̀ Ọlọ́run lọ́kùnkúndùn nínú ìrìn àjò ìgbàgbọ́ rẹ. Mú ọ̀rọ̀ Ọlọ́run ní ọ̀kúnkúndùn nínú ìrìn àjò ìgbàgbọ́ rẹ. Onísáàmù yìí tá ń kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ lọ́sẹ̀ yìí, nínú orí sáàmù yìí, orí 119 yìí, nínú ẹsẹ̀ 11 rẹ̀, ó sọ̀rọ̀ kan, ó ní ọ̀rọ̀ rẹ lèmi pamọ́ lọ́kàn àyà mi kí n má bàa ṣẹ̀ sí ọ. Jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kó jẹ́ aláṣẹ nínú ohun tó ń gbàgbọ́ àti ìṣe rẹ lójoojúmọ́. Èyí wá pè fún wípé kó o máa kà á lójoojúmọ́, kó o máa kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ lójoojúmọ́, kó o máa ṣàṣàrò nínú rẹ̀ lójoojúmọ́, kó o máa kọ sórí, kó o sì máa fi sínú ìṣe. Borí gbogbo rẹ̀ kó o máa fi sínú ìṣe. Torí kì í ṣàwọn tí ń kà á tàbí tí ń kọ sórí tàbí tí ń kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ tàbí tí ń ṣàṣàrò nínú rẹ̀ ládàá láre bí ó ṣàwọn tí ń fi sínú ìṣe. Bí ìpèníjà kan bá sì wà ní agbo ìgbàgbọ́ lónìí, ìpèníjà ká fi ọ̀rọ̀ Ọlọ́run yẹn sínú ìṣe ni. Ohun kan kejì tí mo fẹ́ tẹnumọ́ nínú ẹ̀kọ́ yìí òun ni wípé ẹ̀kọ́ wa yìí ń fi hàn wá wípé ọ̀rọ̀ Ọlọ́run òdodo ni. A sì máa bùkún ayé èèyàn tó bá gbẹ́kẹ̀lé tó sì fi sínú ìṣe. A máa yí ayé èèyàn padà. Onísáàmù yìí tó ti gba ìpàṣán ìbáwí Ọlọ́run, ó ní Olúwa ọ̀rọ̀ rẹ mo gbẹ́kẹ̀lé pé yóò yí mi padà, èyí tí àwọn tó bẹ̀rù rẹ̀ nígbà wọ́n bá rí mi wọn ó máa yọ̀. Ọ̀rọ̀ Ọlọ́run ní ń yí ayé èèyàn padà. Ọ̀rọ̀ Ọlọ́run ní ń tọ́ ipasẹ̀ ọ̀nà ènìyàn. Ọ̀rọ̀ Ọlọ́run ní ń jẹ́ onísáàmù yìí nínú sáàmù yìí kan náà tá à ń kẹ́kọ̀ọ́ lé lórí abala kan nù rẹ̀. Ó ní ọ̀rọ̀ rẹ ní fìtílà sí ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sípa ọ̀nà mi. Fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe ìmọ́lẹ̀ sípa ọ̀nà rẹ lójoojúmọ́. Fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe ìmọ́lẹ̀ sípa ọ̀nà rẹ, fi ṣe fìtílà sípa ọ̀nà rẹ. Jẹ́ kó máa tọ́ ọ, jẹ́ kó máa darí ayé rẹ, ó sì máa dúró nínú ìfẹ́ Ọlọ́run. Ohun kan kẹta ni pé ṣíṣàṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run ajẹ́bí iná ni, oògùn ajẹ́bí iná ni. Ṣíṣàṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run oògùn ajẹ́bí iná ni. Kí nìyẹn túmọ̀ sí? N tó túmọ̀ sí ni pé ṣíṣàṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run a máa ràn yàn lọ́wọ́ láti fọ̀rọ̀ Ọlọ́run sọ́kàn. A máa ràn yàn lọ́wọ́ láti fọ̀rọ̀ Ọlọ́run ṣíṣe. Nígbà téèyàn bá wá dé ìkóríta kò yé mọ́, nígbà téèyàn bá dé ìkóríta tí ẹ̀kọ́ ò ti sojú múmu, àwọn ọ̀rọ̀ Ọlọ́run téèyàn ti fi sọ́kàn wọn wá dàbí abẹ́rẹ́ àjàrà tí ó wà dáàbò bò yàn, tí ò ní jẹ́ kí èèyàn ó ṣiṣẹ́ gbé. Torí náà ìwà ará mi tó ń gbọ́ mi, bí onísáàmù yìí ti ṣàṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run, wá àyè fọ́rọ̀ Ọlọ́run,
òun wá àyè fún gbogbo, òun wá àyè fẹ́jọ́ ẹlẹ́jọ́, òun wá àyè fún social media, òun wá àyè fún Facebook, òun wá àyè fún Twitter, òun wá àyè fún gbogbo oríṣiríṣi àwọn tí ń bẹ lórí fóònù rẹ. Wá àyè fún ọ̀rọ̀ Ọlọ́run, wá àyè láti sọ àṣàrò nínú rẹ̀ lọ́sàn-án àti ní òru. Eléyìí ni Ọlọ́run sọ fún Joshua nígbà tí ó gbaṣẹ́ lọ́wọ́ Mósè, nígbà táwọn ọmọ Ísírẹ́lì ń lọ sílẹ̀ ìlérí nínú ìwé Joshua orí kìíní ẹsẹ̀ ìkẹjọ. Ó ní ìwé òfin yìí ò gbọdọ̀ kúrò lẹ́nu rẹ, nínú rẹ̀ ní kí wọ́n máa ṣàṣàrò lọ́sàn àti lóru, torí nígbà náà ni ó sọ̀nà rẹ̀ ń rere, yóò sì dáa fún ọ. Sọ fẹ́ kó dáa fún ọ? Ó fẹ́ ṣe rere? Ọ̀nà àti ṣe rere ó ní ṣíṣàṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run àti mímú ṣe. Lọ́nà kẹrin, mo fẹ́ tẹnumọ́ nínú ẹ̀kọ́ yìí lónìí fún wa pé gbogbo àdúrà tá a bá máa gbà gẹ́gẹ́ bí ọmọ ẹ̀yìn Jésù, ó ṣe pàtàkì ká jẹ́ kí wọ́n máa wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ àdúrà tá ń gbà lónìí tí ń lọ́nú ayé ni current affairs. Ọ̀pọ̀lọpọ̀ àdúrà tá ń gbà lónìí ẹran ara ni, kìí ṣe fẹ́ Ọlọ́run. Nínú ìjọ Ọlọ́run àti lórí òkè àti ń pẹ̀tẹ́lẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àdúrà tá ń gbà lónìí lọ́lọ́run kóró ojú sí, torí kò wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀. Tí ó bá jẹ́ pé lóòótọ́ ọmọ ẹ̀yìn Kristi ló ṣe, jẹ́ kí gbogbo àdúrà rẹ kó máa wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Now, àǹfààní kan tó wà náà kí èèyàn máa gbàdúrà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run Bíbélì, ó ní wípé ọ̀rọ̀ Ọlọ́run pé ó sì wà ní ìbámu pẹ̀lú òfin Ọlọ́run. Ohun gbogbo téèyàn bá sì béèrè ní ìbámu pẹ̀lú òfin Ọlọ́run, dandan ni yóò ṣe é. Torí Ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ tó sọ kò lè kó jẹ láíláí kò lè kó jẹ. Ní ìparí, ní ọ̀sẹ̀ yìí, mo fẹ́ tẹnumọ́ fún wa wípé àdúrà tó ń Sáàmù gbà tí mo tọ́ka sílẹ̀ kan, mo tún fẹ́ tẹnumọ́. Bí àkókò kan tá bá wà tá a gbọ́dọ̀ máa gbàdúrà pé Olúwa ràn mí lọ́wọ́ kí n lè fi tọkàntọkàn mi gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ rẹ, àkókò yìí ni. Olórin kan ní ọ̀rọ̀ rẹ ló ń gbà ní là, ọ̀rọ̀ rẹ ló ń wò ní sàn, ọ̀rọ̀ rẹ Jésù, ọ̀rọ̀ rẹ ló ń gbà ní là. Ọ̀rọ̀ Ọlọ́run a nílò rẹ̀, ṣùgbọ́n kì í ṣàfẹnusẹ nìkan. Lọ́pọ̀lọpọ̀ àwọn tí ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run lónìí ọ̀rọ̀ ẹnu ni. Àwọn tí ń gbọ́ gan tí ń jókòó lábẹ́ ìwàásù, wọ́n kàn fetí gbọ́ ni, bí tí ń gbé tí ọ̀tún wọlé nígbà tòsì jáde, torí pé wọ́n ń fẹnu wọn súnmọ́ Ọlọ́run ni, ṣùgbọ́n ọkàn wọn jìnnà sí. Jésù sì mọ̀, ìdí nu tó fi sọ lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn wípé kì í ṣe gbogbo ẹni tí ń pè mí ní Olúwa Olúwa ní ó wọ̀ ìjọba ọ̀run, àfàwọn wo ló pè é? Àwọn tí ń ṣe ìfẹ́ bàbá mi tí ń bẹ lọ́run. Torí náà èmi àti yín láti gbàdúrà bí onísáàmù, Olúwa ràn mí lọ́wọ́ kí n lè fi tọkàntọkàn mi gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ rẹ̀. Nígbà tí Paul ń kọ lẹ́tà sí Tímótì kejì níjọ́ ní orí 3 ẹsẹ̀ 5 àti 7, ẹ̀gbọ́n tó wí ń bẹ̀ ni, ó ní àwọn tí wọ́n ń ṣàfarawé ìwà bí Ọlọ́run, ṣùgbọ́n tí wọ́n ṣe agbára rẹ̀ ogunlọ́gọ̀ bínú ayé ṣe wà lónìí nù. Ẹsẹ̀ 7 rẹ̀ ó ní wọ́n ń fìgbà gbogbo kẹ́kọ̀ọ́, ṣùgbọ́n wọn ò lè dojú mọ́, torí pé kì í sòtítọ́ ọnú ni wọ́n fi ń kọ́ ọ. Ntí wọ́n jẹ ni ń wá. Ṣùgbọ́n ìwọ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tọkàntọkàn kó o sì fi sínú ṣe. Mọ́kàn máa kà á lásán, mọ́kàn máa ṣàṣàrónú rẹ̀ lófo, máa fi sínú ṣe. Jẹ́ pípé nínú ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí onísáàmù ṣe gbà. Ó ní jẹ́ kí àyà mi wà ní pípé pẹ̀lú ọ̀rọ̀ rẹ. Àdúrà mi ni wípé Ọlọ́run rìn mí àti yín lọ́wọ́ kí ọkàn wa lè wà ní pípé, kí àyà wa lè wà ní pípé pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run ní gbogbo ìgbà. Ibi tí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí tó ti tẹnubodò tó ti mú mi nìyẹn. Mo fà yín lé àwọn olùkọ́ wa lọ́wọ́ ní gbogbo kíláàsì wa gbogbo lọ́jọ́ Olúwa tí ń bọ̀. Àdúrà mi ni wípé nígbà tá a bá ń kẹ́kọ̀ọ́ yìí lọ́jọ́ Olúwa tí ń bọ̀, Olúwa ó tún ṣí wa níyè jù báyìí lọ láti rí ìjìnlẹ̀ ọ̀rọ̀ rẹ̀, yóò sì ràn wá lọ́wọ́ láti fi ọ̀rọ̀ náà sínú ìṣe ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ǹjẹ́ títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá a tún máa pàdé, ire o, ire bàǹbà.